The walls of Oyo Empire were built by the blood of the Yorubas. Ṣé bí wọ́n ní bọ́mọdé bá ṣubú àwọ̀ wájú bàbá bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni ẹ̀yin ò wọ ẹ̀yìn wò lọ́yọ̀ọ́. Ẹ wo àwọn mistakes ṣe sẹ́yìn ibi tẹ́ ti ṣubú ẹ wò. Ọba àyà, ọba òfò, ọba àrùn. Irú àwọn oríkì àgbákò wo nìyẹn? Ọ̀yọ́ ẹ lọ ṣe jẹ́jẹ́. 90% àwọn ọmọ Ìbàdàn nǹkan kan Ọ̀yọ́ ni gbogbo wọn ti wá. Ẹ̀yin ọmọ Ìbàdàn sóòótọ́ ni tọ́yọ́ ni gbogbo yín ti ṣe wọ́n ti wá. Ọ̀tẹ̀ lẹ fi bẹ̀rẹ̀ Ọ̀yọ́ Empire, ọ̀tẹ̀ náà ló parí ẹ̀. Ìbànújẹ́ ni wọ́n fi bẹ̀rẹ̀ Ọ̀yọ́ Empire, ìbànújẹ́ náà ló parí Ọ̀yọ́ Empire. Torí pé ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ òun lẹ fi build Ọ̀yọ́ Empire, òun náà ló padà wọ Ọ̀yọ́ Empire. Èèyàn bá orírun ẹ̀ jà kó ṣàṣeyọrí, ìyẹn bá orírun ẹ̀ jà kó progress, ìyẹn bá orírun ẹ̀ jà kó rọwọ́ fún orí. Ibo ní outlet ìjọba tí wọ́n ní ó gégùn. Ìlọrin tí wọ́n gbà lónìí, ta ló dìtẹ̀ ìran Yorùbá tí Fúlàní fi gbà lọ́rin dòní? Ọmọ ìlú wo ni, ọmọ ìran wo ni? Ọ̀yọ́ history Ọ̀yọ́ tá a bá ní ká wú history. Mo kí gbogbo wa, a kú ojúmọ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ọwọ́ jẹ́ tòmí tó bá ti ń bá oníkálukú wa ní àkókò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tag mi pẹ̀lú wípé Aláàfin Ọ̀yọ́ wọ́n kọ́ ilé Oòduà sí ìlú Ọ̀yọ́. Àwọn èèyàn ti sọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ nípa ẹ̀. Mo dẹ̀ rò pé èmi Yorùbá ní yára láti gbọ́rọ̀, lọ́ra láti fèsì. Mo wo fídíò program yẹn, mo dẹ̀ wo ìdí tí wọ́n ṣe kọ́ ilé Oòduà. Ṣùgbọ́n tó jẹ́ kí èmi pẹ́, mo fẹ́ àwọn ọmọ Ọ̀yọ́ kan wà tó jẹ́ pé máa fẹ́ kí wọ́n ó sọ̀rọ̀. Torí tí wọ́n bá sọ̀rọ̀, inú ọ̀rọ̀ tí wọ́n bá sọ lèmi àti wá mú ọ̀rọ̀ tí èmi ò fi dá wọn lóhùn. Ìkànnì wọn pẹ́ kí wọ́n tó sọ̀rọ̀, wọ́n ti wá padà wá sọ̀rọ̀. Mo dẹ̀ ti rí pé inú ọ̀rọ̀ tí wọ́n sọ, àwọn náà wọ́n á sọ ọ̀rọ̀ kan ju wípé níṣe ni wọ́n tún gbé sẹ́yìn Ọ̀yọ́ ni. Ayé àtijọ́ la máa ń sọ wípé ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò kì í ṣe bàbá ẹnìkọ̀ọ̀kan. Òun yẹn ti wá yí padà. Ají ṣe bí Ifẹ̀ láàrí, Ifẹ̀ ò kì í ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ní tó kúrò sí ni. Torí pé gbogbo ohun tí Ọ̀yọ́ ń ṣe ń sìn, níṣe ni wọ́n ń copy láti Ilé Ifẹ̀, níṣe ni wọ́n ń copy láti Ilé Ifẹ̀. Kò dẹ̀ sí tó burú jù bẹ́ẹ̀. Èèyàn lè copy nǹkan kan látara bàbá èèyàn, láti orírun èèyàn lè copy ń bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo wá rò pé ó yẹ kí àwọn ènìyàn kan sọ pé ó dá o, bàbá wa wá dé o, á fún yín ní 48 hours o, kẹ́ ẹ fi wo ilé Ọ̀rànmíyàn, ilé Oòduà o, tàbí kẹ́ ẹ yí orúkọ ẹ̀ padà. Ibi tí mi wá dúró sí de Ọọ̀ni ni wọ́n rí pé Ọọ̀ni wọ́n ṣerú ẹ̀, kódà press wọn gan kan tẹ́tọ́ pé tọ́ o, Ọọ̀ni o, bàbá wa Adéyẹyè o, wọ́n fún Aláàfin Ọ̀yọ́ ní 48 hours kí wọ́n fi pa ilé Oòduà tí wọ́n kọ́ rẹ́ o. Mo rí pé kò sírú ẹ̀. Ibi tá a ti máa gbà, tá a ti mọ bàbá nù. Ibi tí mo lọ gan nìyẹn. Ibi tí a ti máa mọ èèyàn tó jẹ́ pé ẹni tó bá jù ni lọ, ó lè jù nínú. Ibi gangan la ti mọ ọba. Ẹ̀rí, Ọọ̀ni fìyàn joyè. Oyè tí ìṣojú Ọ̀wọ̀ Adé ni wọ́n ṣe fẹ́ nìyẹn jẹ́. Oyè tó jẹ́ pé wọ́n ti fẹ́ nìyẹn jẹ́ nígbà tí bàbá Lámídì Adéyẹmí ń bẹ láyé. Tí bàbá yẹn ò dẹ̀ tako, Ọ̀wọ̀ Adé débẹ̀, ó lóun fún Ọọ̀ni ní 48 hours kí wọ́n fi yí orúkọ yẹn padà. Wọ́n á ní pé lóòótọ́ nígbà tí ẹnìyẹn dẹ̀ bẹ̀ sí oyè lóòótọ́, Ọ̀kanlọ́mọ of the source ni wọ́n fi jẹ́. So ẹni yẹn ò tí ì gbé yẹn pé oṣù kan, kò tó oṣù kan gan, Aláàfin àti lọ́ọ́ fẹ́ yẹn jẹ́ Ọ̀kanlọ́mọ of Yorùbá land. Ẹ wo ibi tí ọ̀tẹ̀, ẹ wo ibi tí wàhálà yẹn ti ń bọ̀, ó pọ̀ gan látẹ̀yìn wa. Now, òun wá kọ́lé Oòduà ń sìn. Ìbéèrè mi sí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ń jà fọ́yọ́, ṣé ìran Oòduà kan ṣó gba ìlú Ọ̀yọ́ kọjá?
ẹ lè sọ pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n lọ́dọ̀ tèmi bẹ́ẹ̀ ni torí pé ìlàkàyè tèmi kún ju tiyín lọ. Bẹ́ẹ̀ ni ìran Oòduà gba ìlú Ọ̀yọ́ kọjá torí pé ẹni tó dá Ọ̀yọ́ sílẹ̀ tá a mọ̀ sí Ọ̀rànmíyàn ara ní lè jìran Oòduà ni. Ìran Oòduà gbàbẹ̀ kọjá ṣùgbọ́n tó yẹ kẹ́ ẹ ṣe kì í ṣe Oòduà tó jẹ́ bàbá fún yín ló yẹ kẹ́ ẹ wá lọ kọ́ ilẹ̀ torí pé ilé Oòduà ń bẹ ńlé Ifẹ̀ tí ó sì sí ilé kan tó lè tó gbogbo ìlú. Ilé Oòduà ò sì gbọdọ̀ pé méjì. Níṣe ló yẹ kẹ́ ẹ bẹ̀yẹn ṣe ilé Ọ̀rànmíyàn torí pé Ọ̀rànmíyàn ló gbàbẹ̀ yẹn kọjá. Tẹ́ ẹ bá pè ní Ọ̀rànyàn kì bá wúyì kì bá níwúlò kì bá ní kìmí ju wípé ẹ wá pè nílé Oòduà lọ. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Báwo wá dé àwọn competition tẹ́ ń ṣe yìí kò lè mú ìdàgbàsókè bá ilẹ̀ Kóòtù Òjìire. Competition lẹ́yìn wá ṣe ẹ̀yin wá ṣe competition ni ṣùgbọ́n yẹ kí àwọn tí wọ́n fi ń sọ̀rọ̀ yìí mọ̀ pé ẹni tẹ́ fẹ́ bá ṣe competition ti wà ń bẹ́ẹ̀ ọjọ́ ti pẹ́. Ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣayẹyẹ ọdún kan tẹ́ gorí oyè ni ìyẹn tí wà mẹ́fọ̀ kan bá for 11 years sọ́jọ́ kò wá jìnnà sí mú jìnnà sórí. Achievement wo gan lẹ fẹ́ mú bá ìlú Ọ̀yọ́? Tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Ògbómọ̀ṣọ́ lásán gan tán bá ní ká fi political power tó lẹ́nu ń bẹ̀ kí wàá lẹ wá ń jà fún. Tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Ògbómọ̀ṣọ́ lásán tí wàhálà bá ṣẹlẹ̀ tán bá ní ká fi political power tó kán lọ by vote lè win because wọ́n lè yàn lásán àwọn ní kíní jù yín lọ. Wọ́n ní representative wọ́n ní jù yín lọ so kí wàá ló wá dé kí ló tẹ̀ ṣe sùúrù. Kẹ́ gbé sùúrù jẹ kẹ́ gbé sùúrù jẹ kẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá kẹ́ jẹ́ kó dáa. Ẹnu kùn lọ́tún ẹnu kùn lósì ẹnu kùn níwájú. Àná ni wọ́n tún àná láwọn ọmọ làwọn Ọ̀yọ́ in diaspora ni wọ́n raise alarm pé kí wọ́n restrict yín láti máa jáde because tẹ́ bá jáde lọ sí anyhow tí gan níṣẹ̀lẹ̀ lójú ti bá wọn. So lẹ́tọ̀ọ́ láti kọ́ ilé Oòduà sọ́yọ́. Ìjà ìfìràn ni wọ́n ń perú nǹkan bẹ́ẹ̀ jẹ́ ń tọ́jà lágbájá yìí bóyá yóò sọ̀rọ̀ jẹ́ ń wájà lágbájá yìí bóyá yóò fọ̀hún but ẹni tẹ́ ẹ̀dẹ̀ ń bá fa èrè òun orí tí ń rò kó fọ̀hún. Àwọn tó jẹ́ omi ẹ̀jọ́ tó ní kẹ́nìbọ̀dì gan wọ́n fọ̀hún kó fọ̀hún wọn àbáyé wọn sọ pé àwọn fún tọ́ o àwọn fọ̀hún wá dé ní 48 hours o kí wọ́n fi pa lé Oòduà ara wọn fọ bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ń padà sílé ilé yẹn gan fi hàn wípé lóòótọ́ ẹ gbà pé ìran Oòduà ní mo wá ń padà sí gbogbo àwọn tí wọ́n jẹ́ Ọ̀yọ́ tí wọ́n ń sọ̀rọ̀ látòrí Almaroof gangan alárẹ̀ àti Laji Abbas because mo wà bá Laji Abbas ìgbà mi máa kọ̀ pé bàbá yìí yóò ní wá dà báyìí yóò ní ìtàn wá yí mọ́ wọn lọ́wọ́ ní ìtàn yí mọ́ wọn lọ́wọ́ ni wọn ò wá rí ìtàn túmọ̀ máa ń wò ó because nípa ọ̀rọ̀ Ọ̀yọ́ yìí náà Laji Abbas tún sọ pé ọ̀gá Ọlọ́run ṣé ìlú Ọ̀yọ́ lẹ́tọ̀ọ́ àti kọ́lé Oòduà ni gbogbo yín lẹ mú òótọ́ lẹ mú òdodo tó bá jẹ́ wípé Ifẹ̀ ni wọ́n bá sọ pé dá àwa ní ẹ̀hún pé àwọn ọ̀pọ̀ Ọ̀rànmíyàn wà ń fẹ́ o ọ̀pọ̀ Ọ̀rànmíyàn wà ń fẹ́ tí wọ́n sì gbà pé lóòótọ́ Ọ̀rànmíyàn padà wọlé sílé Ifẹ̀ ni tí Ọọ̀ni bá sọ pé àwọn fẹ́ kọ́ wá kọ́ ilé Ọ̀rànyàn sí fẹ́ o ẹ̀yin Ọ̀yọ́ yìí náà ẹ sọ̀rọ̀ pé Ọ̀rànmíyàn òkè ẹnì kílódé tó ṣe kọ́ ẹ sọ̀rọ̀ no matter how ẹ sọ̀rọ̀ kódà Laji Abbas gẹ́gẹ́ náà kọ́ bọ́ta tàbí Almaroof but now ilé Oòduà ni wọ́n kọ́ sọ́yọ́ yìí lè sọ òtítọ́ àti olú pé bàbá Ọ̀wọ́ Adé kìíní yìí lẹ́tọ̀ọ́ sí láti kọ́ kì í ṣe ẹ̀yin ló yẹ kẹ́ ẹ kọ́ ilé Ọ̀rànyàn ilé Ọ̀rànmíyàn òun lẹ̀ bá kọ́ tí ì bá dáa kí wàá ló wá dé bá a ṣe ń bọ̀ yín lọ́wọ́ ọ̀nà lẹ́ ń bọ̀ ká ẹ tún ń gbèjọba lọ ilé ẹjọ́ ṣe rí àwọn alágọ̀ ọjà tí wọ́n fún yín nílẹ̀ tí wọ́n jẹ́ láńlọ́ọ̀dù yín wọ́n padà dé adé o because bàbá Adérẹ̀mí olódìtẹ̀ mọ́ wọn títí tí ò jẹ́ kí wọ́n rí adé tí wọ́n àrídé yìí òun náà ló fa ikú Asípa torí Asípa gbìyànjú pé káwọn kan tẹ̀lé dádé nígbà tí agreement tí Ọ̀yọ́ ṣe pẹ̀lú wọn tó ti fọ́n ká tí Ọ̀yọ́ tẹ̀lé agreement mọ́
bàbá yìí ti yarí kó tó wọ́n lọ pa sínú oko ẹ̀ ní 1991. Bàbá yìí sì dúró lórí pé dandan aláàgọ́ Ọ̀jà gbọ́dọ̀ dá dúró gẹ́gẹ́ bí ìlú aládé. Wọ́n dẹ̀ máa padà dé adé torí gbogbo òrìn tó yẹ kó rìn ni wọ́n ti gbogbo òrìn tó yẹ kó rìn ni wọ́n ti rìn, gbogbo ìgbésẹ̀ tó yẹ kó gbé ni wọ́n ti gbé. Mi ò rò pé Ṣèyí Mákindé lè ṣe U-turn lórí ọ̀rọ̀ yìí. Lóòótọ́ lẹ ti gbé lọ sí ilé ẹjọ́ o pé kí ilé ẹjọ́ stop Ṣèyí Mákindé kó má fi aláàgọ́ Ọ̀jà jẹ ọba. Kí ló dé? Kò dín lọ́wọ́ náà. Ìlú ọ̀tọ̀ ni wọ́n, ìlú ọ̀tọ̀ lẹ́yìn náà. Lóòótọ́ ara lẹ wọn ni wọ́n dẹ̀ ti dá sí méjì fún yẹn, yín ti mú dáka àwọn náà ti mú dáka, kí wọ́n náà tẹ́ni kan mọ́ jọba, tẹ́ni kí wọ́n remain as baálẹ̀ títí láéláé. Kí ni tó dé? Kí lẹ́sẹ̀ wọn? The same wà tẹ wù náà láyé nígbà tó Ògbómọ̀ṣọ́ náà pé wọ́n gbọ́dọ̀ dádé. Ògbómọ̀ṣọ́ pé wọ́n ti kẹ́ tó wọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti fẹ́ dádé àti Ìbàdàn. Táwọn ọmọ Ọ̀yọ́ kan sọ pé kinní kan o, Aláàfin ló jẹ́ kí Ògbómọ̀ṣọ́ dádé, Aláàfin ló jẹ́ kí Ìbàdàn. Irọ́ pátápátá gbà ni o, Aláàfin kọ́ o. Aláàfin kọ́ ló jẹ́ kí wọ́n dádé o. Gọ́fínà gbà náà gbàgbé orúkọ ẹni o, ẹ̀ tó bá rẹ̀ mi sórí mo ti lọ ka history yẹn. Bàbá yẹn ṣe kọ́nẹ́ ẹgbẹ́ tó yìí ká ẹgbẹ́ kìíní kan lórúkọ wọn. Olójẹ bàbá yìí dẹ́ rìn ó lọ sí Ilé Ifẹ̀, ó lọ bá Ọọ̀ni Adérẹ̀mí. Ọọ̀ni ní kó lọ bá ọba Iléṣà ọwọ́ òbòkun, ó lọ bá ọba Iléṣà. Ọọ̀ni tún ní kó lọ bá ọba kan, ó tún lọ bá ọba yẹn náà láwọn ọ̀ràn ọmọ Odò tún lọ bá. Bẹ́ẹ̀ ọba yẹn sọ sínú ìwé ẹ̀ tó kọ wípé there is a crisis between Ìbàdàn and Ògbómọ̀ṣọ́ and Ọ̀yọ́ and Aláàfin, and then àwọn ọmọ Ìbàdàn ti rẹ́dì pé tó bá máa gbà ló kódà wọ́n ti mú date, wọ́n ti máa sọ pé tó bá máa gbà ló máa gbà, Aláàfin máa dé, Olúbàdàn máa dádé. At the same time náà ni subsequence náà ni ti Ògbómọ̀ṣọ́ bọ̀, kódà Ògbómọ̀ṣọ́ ti bẹ̀rẹ̀ tí wọ́n gan kí Ìbàdàn gan tó start ti wọn. Ògbómọ̀ṣọ́ ti bẹ̀rẹ̀ pé àwọn fẹ́ dé adé kí Ìbàdàn tó start. Máa padà máa wá mú history yẹn wá fúlẹ̀ tí máa rí ìwé yẹn. Mo mọ ìwé yẹn, ó dẹ̀ pé náà pé the combatant of governance ó ní ìwé yẹn, the combatant of governance ó ní ìwé yẹn. So tá bá rí ẹni tó ní copy ẹ̀ lọ́wọ́ ẹ̀jọ̀ ẹ share pẹ̀lú wa, or soft copy ẹ share pẹ̀lú wa, á kà á. So àwọn kankan wà tó jẹ́ pé bàbá Aláàfin àná wọ́n ti fi ṣe, tí wọ́n ti fi balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ kí wọ́n tó lọ, tí wọ́n ti dá nǹkan rú. So ẹ ní ẹ̀tọ́ lábẹ́ bó ti wulẹ̀ kó rí láti kọ́ ilé Oòduà. Àwọn ìgbésẹ̀ tẹ́lẹ̀ ń gbé ìgbésẹ̀ tó jẹ́ pé tí ọba ò bá ṣọ́ra ó lè rọ ọba lóyè ni. Tó bá jẹ́ pé àwọn ìlú míì ní Ọ̀wádé bá ti ń dán àwọn ilé ìwò ni wọ́n á ti rọ̀ wọ́n lóyè, because ọ̀rọ̀ tí wọ́n náà kò yàtọ̀ sí tẹ́lú Ògbómọ̀ṣọ́, tẹ́lú Ọ̀ṣun state tó náà ń bára bàná káàkiri. Kí wá ló wá dé tó jẹ́ pé ẹ̀yin ọba tó yẹ ká máa rí gẹ́gẹ́ bí aṣáájú, gẹ́gẹ́ bí olùṣáájú, gẹ́gẹ́ bí ẹni tó yẹ kí ká máa rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere láwùjọ, èyí gẹ́gẹ́ la wá ń rí bí ẹni tó yẹ pé níṣẹ́ lẹ fẹ́ kí ìran ọmọ Yorùbá, ìran ọmọ Kóòtù ẹ fẹ́ kí wọ́n gòkè àgbà. Màá sì ṣe live video lórí ọ̀rọ̀ ìṣùgbọ́n báwọn yẹn ṣe ń yọ mí lẹ́nu pé kí n sọ̀rọ̀ ń pa ẹ̀, ó ní mo ṣe sáré ṣe fídíò yìí. Lóòótọ́ àti lódodo ilé Oòduà tẹ́ kọ́ sọ́yọ́ kò yẹ kẹ́ ẹ kọ́ síbẹ̀. Instead yẹn gan níṣẹ́ lẹ bá kọ́ ilé Ọ̀rànmíyàn. Ilé Ọ̀rànmíyàn sì bẹ́tà ju ilé Oòduà tí ẹ kọ́ sílùú Ọ̀yọ́ ni, bí ẹni tó máa fìràn ni. Náà sìn kọ́ni náà wá wò ó sìn pé ó dáa àwọn fẹ́ jẹ ẹlòmíì. Bí ẹni tí ẹ ti ń pín ìlú nìyẹn, bí ẹni tí jẹ́ pé ẹ̀yin ti rò pé tó Ọ̀yọ́ ẹ̀yin lẹ ti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan. So tí àwa tó kù gbogbo èmi ní Ìbàdàn ni o, èmi l'Ògbómọ̀ṣọ́ ni o, Ifẹ̀ ni o, kankan bẹ́ẹ̀ yẹn o, àwa náà wá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan, kálukú wá ń ṣe tiẹ̀. Ìtumọ̀ tẹ́ ń ṣe nìyẹn. Olódùmarè yóò sìn, Olódùmarè yóò rọ̀ yín lọ́kàn, Olódùmarè yóò jẹ́ kí àwọn tí wọ́n advice yín kí wọ́n lè advice yín on a right path, because advice tí wọ́n fún yín sìn yìí advice tó lè gbé ọba ṣubú òun ni wọ́n fún yín, lélẹ̀ tí ó sì lè wúlò, tí ó sì lè ṣe èso rere kankan fún yín tí ẹ bá tẹ̀síwájú bí ẹ ṣe ń ṣe yìí lọ. Àyàfi kí Olódùmarè kó ràn yín lọ́wọ́. Àti bí àsìkò yìí àfi kí bàbá wa Ládọjà, ìkan lára àwọn ọmọ Ọ̀yọ́, ó ní kí àwọn ọmọ Ìbàdàn ó ní kí wọ́n máa wò ó ní òun fún Ládọjà ní oṣù 3. Ó ní ìlú Ìbàdàn ó dàrú, ṣùgbọ́n mo rí i pé oṣù 3 ti lé, oṣù 4 ti lé báyìí o. Níṣe ní Ládọjà tó ń ṣe bẹ̀bẹ̀. Àkọsí tàbá yẹn ṣe ni pé wọ́n rí i pé àwọn rí i pé Sunday Igboho gba òmìnira
pẹ̀lú àwọn ọba tó kù. Ẹlẹ́ẹ̀kejì ni pé bàbá yìí tún ṣe òfin kan lẹ́nu ọjọ́ mẹ́ta pé kò gbọ́dọ̀ sí cow rising, kò gbọ́dọ̀ sí ní gbogbo ìlú Ìbàdàn. Wọ́n tún fi yẹn tún pe wó àwọn Fúlàní kù pé ẹ̀yin tẹ́ bá fẹ́ da ẹran yín ẹ gbọ́dọ̀ da ẹran nílùú Ìbàdàn mọ́. Ẹ lọ wá bí tẹ́ ti máa sin ẹran, ẹ gbọ́dọ̀ da ẹran mọ́ ní gbogbo agbègbè ìlú Ìbàdàn. Ìyẹn ni pé ọba tó ń ṣiṣẹ́ nìyẹn. Mélòó lọ́wọ́ adé ti sọ tá a ti gbọ́. Ìdánṣẹ́ bá ti dájẹ́ sìn, bàbá yìí ti hùwà akin pé lóòótọ́ ọmọ bíbí ilẹ̀ Oòduà ni wọ́n, ọmọ bíbí Yorùbá ni wọ́n. Ẹ̀yin tẹ́ wá débẹ̀ ṣáájú wọn, tẹ́ jẹ́ ará Ọ̀yọ́, kí ni tẹ́ ṣe? Kí ni tá a rí? Àárín kankan wọ̀ lẹ́yìn wípé ẹ̀ ń jà lọ́tún, ẹ̀ ń jà lósì, ipò àgbà lọ́tún, ipò àgbà lósì ní tẹ́ ń lé. Olódùmarè yóò wà pẹ̀lú wa. Ẹ ṣeun, ó dàbọ̀.